ó lágbára o, ara mi ò rírí mo rí orí olóńgbò látẹ̀. Yorùbá má bọ̀ wọ́n wípé wọ́n ní kò sóhun tuntun lábẹ́ ọ̀run. Ó mà lóhun tó ṣẹlẹ̀ ní Ọ̀ṣun Òṣogbo ti ọdún yìí níbi tí àwọn èèyàn ti rí pé bàbá Ọ̀ṣun òun ló rúgbá lọ sí odò. Awuyewuye yìí má pọ̀ làwọn èèyàn bá ń gbé pò yẹnu wípé kí ló ṣẹlẹ̀? Àmàrírò eléyìí rí. Òun ló mú bàbá Ọ̀ṣun náà gbóhùn sókè lórí ẹ̀rọ ayélujára wípé kò sóhun tuntun lábẹ́ ọ̀run, kò jẹ́ tuntun wípé ní ìgbà ìwáṣẹ̀ ní ìlú Ọ̀ṣun Òṣogbo, ọba òun ló ń jẹ bàbá Ọ̀ṣun, olórí ló ń jẹ ìyá Ọ̀ṣun, ọmọ wọn sì ní rúgbá. Ṣùgbọ́n nígbà tí ìlú bẹ̀rẹ̀ sí ní fẹ̀jú, tí gbogbo ẹ̀ ń fẹ̀jú, tí ẹ̀ka bẹ̀rẹ̀ sí ń wà, tí ìlú Òṣogbo tí ó tóbi ni wọ́n di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní pín. Tí ó bá ṣe pé wọ́n pín ní Kábíyèsí Àtaọ́ja òun ló yẹ kó jẹ bàbá Ọ̀ṣun, kí olórí wọn kó sì jẹ́ ìyá Ọ̀ṣun, kí ọmọ wọn kó sì jẹ́ àrúgbá. Ṣùgbọ́n ìlú Ọ̀ṣun Òṣogbo kò kí ń ṣe ìlú kékeré mọ́. Òun ló di wípé iṣẹ́ ìlú ti pọ̀. Ìyẹn ló mú ọba pín àwọn nǹkan wọ̀nyí, fífi ẹni tí ọkàn wọn tọ́, tí ọmọ wọn mọ́, tí wọ́n sì lè ṣe kíni, tí wọ́n gbàgbọ́ lọ́pọ̀lọpọ̀ sí àpèrè bàbá Ọ̀ṣun, sí àpèrè ìyá Ọ̀ṣun, tó fi wá di wípé wọ́n wá ń pààrọ̀ bàbá Ọ̀ṣun, wọ́n ń pààrọ̀ ìyá Ọ̀ṣun. Ṣùgbọ́n bàbá Ọ̀ṣun yìí sọ wípé ọmọọba sì lòun, òun lẹ́tọ̀ọ́ àtijọba, tó túmọ̀ sí wípé oyè ìdílé òun náà ni òun ṣe. Ó ní pé kò ń ṣe àkọ́kọ́ leléyìí tí bàbá Ọ̀ṣun tó máa rúgbá. Ó ní ṣùgbọ́n tọ́ba tán ní tí ọ̀pọ̀lọ́ bá débi ìrù, ó máa ṣe kíni, ó máa fò ó nì. Ó ní àwọn ọ̀rọ̀ yìí kò kí ń ṣe ohun téèyàn máa tú, nítorí pé bó ṣe òun oníkálùkù òun ló ń ṣe kíni, ló ń tọ́jú òrìṣà ẹ̀, wípé òrìṣà tàwọn leléyìí, ìmàlẹ̀ tàwọn leléyìí, ó ní báwọn ti ń ṣe é. Bàbá yìí bù ó tún sùn síwájú díẹ̀. Ó ní pé ọmọ arúgbá yìí àwọn ti ṣèyí tó yẹ káwọn ṣe fún un, nítorí pé ó ti gbé, wọ́n náà ti fi ṣe àṣẹ kó tó di wípé àwọn gbà á lórí ẹ̀. Wọ́n ní arúgbá tèṣí àwọn náà làwọn máa ń gbé fún, nítorí pé àwọn gbọ́dọ̀ gbé fún. Tó bá dípò darí látòdò, àwọn sì làwọn máa ń gbà á lórí ẹ̀. Wọ́n ní ṣùgbọ́n èyí ò ràn sí àwọn èèyàn, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà tí arúgbá bá ń lọ sódò nìkan ló máa ń rí, wọn ò rí ìgbà tó ń gbégbá lé lórí. Wọ́n ní èyí tó wà yìí àwọn ti fi ṣàṣẹ kó tó di wípé ó lọ. Káwọn ènìyàn kan gbẹ́nu wọn dákẹ́, wọ́n yé sọ awuyewuye fún ìmàlẹ̀ tí wọ́n mọ̀, wípé Ọ̀ṣun Òṣogbo àwọn làwọn mọ̀, àwọn làwọn mọ ohun tó wà ń di ẹ̀ tí àwọn fi ń ṣe é, wípé kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ o, kò dẹ̀ sí ohun tó ń jẹ́ èèwọ̀ fún àwọn láti gbé igbá yìí lọ sódò fúnra lára àwọn. Gbogbo ẹ̀yin tí wá ń gbé pò yẹnu, bàbá Ọ̀ṣun Òṣogbo ó ti fún wọn ní èsì wípé èyí ò jẹ́ tuntun o, èyí ò jẹ́ tuntun, kò sì ń ṣe tuntun. Ó lè máa wáyé, ṣùgbọ́n láti ìgbà táwọn ti bẹ̀rẹ̀ ọdún Ọ̀ṣun Òṣogbo ẹlẹ́ẹ̀kejì ẹ̀rẹ́ tí bàbá Ọ̀ṣun tó máa rú, pé kò kí ń ṣe èèwọ̀ o, nítorí pé bàbá Ọ̀ṣun ló ń gbé igbá sí arúgbá lórí, òun sì ló máa gbà á lórí arúgbá. Tó kò wá ṣe èèwọ̀ fún àwọn táwọn ń gbégbá lé arúgbá lórí láti rúgbá náà fúnra lára àwọn. Kó dẹ̀dú pé wọ́n tẹ̀síwájú lọ sódò, arúgbá kékeré yìí ó ti rú, wọ́n ti fi ṣàṣẹ, wọ́n sì ti gbà lórí ẹ̀. Pé gbogbo ẹ̀yin èèyàn tí ẹ̀ ń wá sọ́dún Ọ̀ṣun Òṣogbo, ohun tí ẹ wá bá òun ní kẹ́ ẹ kọjú mọ́, torí pé kò kí ń ṣe malẹ̀ ilé yín, ẹ sì lè mọ bí wọ́n ṣe ń ṣe é. Ẹ̀yin náà la mú wá fún yín. Ẹ subscribe, kẹ́ follow Owutu FM Lagos. Ká lọ́jọ́ rere o. Of the grassroots ní iléeṣẹ́ Owutu FM yẹ ṣàlẹ́ o, máa gbọ́ máa yí kúrò níbẹ̀ o. Ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́, ètò tó fa kọyọ níléeṣẹ́ Owutu FM láti máa gbọ́, níléeṣẹ́ Owutu FM, the mouthpiece of the grassroots yẹ ṣàlẹ́ lórí bẹ́ẹ̀, níléeṣẹ́ Owutu FM máa yí kúrò níbẹ̀ máa gbọ́ yẹ ṣàlẹ́ náà ni. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.